ẹni kí ọkọ mi máa bọ̀ wá síbí tẹ́sí mọ̀ pé mo wà mí báyìí ó ti wáyé mi wọ̀nyí o ẹ fẹ́ lé mi kúrò ní ọkọ mi ni kò sí wàhálà àti iṣẹ́ àti gbogbo ẹ̀ ayọ̀dẹ̀ fún yín ìwọ onírò yìí níbo ló fẹ́ lọ ọ̀gá ọkọ mi ló ń sọ̀rọ̀ yìí o tó jẹ́ ex tèmi àwọn ló ń sọ̀rọ̀ fún mi o ìwọ onírò obìnrin yìí níbo ló fẹ́ lọ níbo ló sọ wá pọ̀ rẹ̀ gbọ́n lọ ibi iṣẹ́ sọ fún wọn níbi iṣẹ́ pé ò ní wá tó bá jẹ́ kí inú bí mi máa ní kí ọkọ ẹ kó pè é wọ́n ti gàràgàràgàrà kí máa bẹ̀ ẹ́ kọ́ bí wọ́n tó ń sí tírú mi padà ẹnu ọ̀nà ìlọ́kọ ẹ máa wà tí màá ti máa dúró ẹ ń bí ẹnu ìlọ́kọ ẹ máa wà tí màá ti máa dúró ẹ ń bí ọlọ́run má jẹ́ ó fẹ́ pariwo ó fẹ́ kọ́ mọ̀ pé wọ́n bíbá yìí ìwọ àti ẹ̀ pírọ́blẹ̀mù yìí nìyẹn mo máa ṣílẹ̀kùn ó dẹ̀ máa mọ̀ pé wà ń bí kò sí nǹkan tó fẹ́ ṣe ó máa fi iṣẹ́ mi lẹ̀ ní ìwọ ọlọ́run fún ọmọ fi ẹ lé mi lọ́wọ́ ni tó bá ti pé nítorí ọ̀rọ̀ ẹni mi fi ní wọ́ ọ̀run bí mi fi ní rí ọ̀run wọ̀ kí yẹn má rí ọ̀run wọ̀ mo máa fi àyẹ jẹ́sẹ̀ èmi obìnrin òṣèrú ẹ̀ fún mi rí ó wá sí ó bẹ̀rẹ̀ sí mo láàbẹ̀ tán ká bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ó wá sọ pé ọkọ ẹ̀ your husband ṣé ìwọ lọ́kọ ni ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ fún ẹ mo fẹ́ kó bímọ fún mi á wà láàrin ìgbà àti ẹ tó bá bímọ yẹn hospital tí wàá bímọ sí àní kí wọ́n sọ pé ọmọ tó bí ń bẹ̀ kú tí wọ́n bá ní ọmọ kan tó bá kú ń bẹ̀ táìmù tó bá ti wọ táìmù tó fẹ́ bímọ gbogbo àtàjọ́ ń sọ̀rọ̀ yìí ọkọ mi wà níta tó kẹlẹ̀kùn ọ wọ́n ti dànù pé kó dúró báwọn bọ̀ àwọn ṣe nǹkan lọ́wọ́ wọn ṣílẹ̀kùn fún àwàdé wà mú yàrá tá a sọ̀rọ̀ tó táìmù tó fẹ́ bímọ mo ní fún ọ̀dà ni màá rán ọkọ iṣẹ́ tó bá fi máa dé wọ́n sọ pé obìnrin àwọn ọmọ ti kú máa win trust dé pé a ní kí bóun sin ọmọ a snap picture ọmọ tó kú fún mi èmi á gbọ́ ọmọ níjọ́ náà máa gbé ọmọ lọ dé bẹ́ẹ̀ ni máa gbé ọmọ lọ sí ilé ẹni tó máa tọ́jú ọmọ mo máa gbà á lẹ́ẹ̀kọ̀ọ̀kan wà ní máa yọjú ọmọ yìí tó bá gba díìlì máa fún ẹ ní 5 million ká mọ̀ pé ní àti ìjọ ni ìjọ tó bá ti bímọ ní èmi àti ọjọ́ ní ìrọ̀kọ́ ṣe pọ̀ mọ́ àmọ́ olúwa máa wo ọmọ yẹn àwọn bó ṣe máa bímọ tó wá sọ pé wọ́n ti kú má wọ̀rí àwọn bímọ fún mi kí n bímọ fún mi ṣé ìníyàwó tí ẹ ìbímọ tí yín ṣé ìníyàwó tí ẹ ìbímọ tí yín mo ṣe máa bímọ fún yín mi ò tí bímọ fọ́kọ mi yín mo fẹ́ bímọ fún mi ò lọ́mọ òbèrè question mi ní mind pé bí a òfòwò tó lágbára bèrè àwọn ò ní ọmọ àtọ̀ àwọn sì sùn bẹ́ẹ̀ ni àtọ̀ àwọn sàn kò lè dọmọ nǹkan tá à ń fẹ́ lọ́wọ́ ẹ̀ ni pé lóyún fún mi bímọ fún mi tó bá ti ṣe yẹn fún mi ò ní problem ìwọ àti ọkọ ẹ kẹ máa enjoy ara yín lọ lókun àwọn bí ọmọ fún mi bó ọmọ ọkọ mi náà nìyẹn ọkọ ẹ ló lọ wọ ẹ̀yìn mi dẹ̀dẹ̀ lọ mọ̀ àmọ́ ọmọ yẹn máa jẹ́ orúkọ mi ayé àrí bí ọmọ tèmi èmi náà mọ ìfẹ́ tí màá sọ fún wọn nílé pé obìnrin bímọ fún mi o ó sì kú ìyàwó yìí wà ní sọ̀rọ̀ má wọlé nípa ìyàwó mi ewu kó tẹ̀ sọ yìí ó lágbára o wọ́n náà mọ àwọn oníbọ̀kọ̀ ẹ sọ̀nà pé kò àti ìyàwó ẹ̀ tí wàá bímọ first born yìí kì í fi ṣọmọ wọn wá gbọ́nà gò tí ìròyìn ní oníkọ̀ tóun ní ó wálẹ̀ sọ́mọ tí ìròyìn ní mo mọ̀ pé máa lóyún tó bá ti àgbẹ̀ wípé wà bí ọmọ tó bá bí wà gbé fún mi kájọ ní agreement
àtòrí òdodo ọmọ ṣe ẹ ó kàn máa ń orúkọ ọmọ náà ló ṣe máa ń wí kí n lo rọ́bà dáàbò kí n lo rọ́bà dáàbò àtòrí òdodo ọmọ ló dẹ̀ tí bímọ. Ẹ wò ó nígbà tó sọ owó lágbára ó sì gba nǹkan tó yàn máa ronú sí wò àmọ́ ní báyìí ó lóun bọ̀ ní kí n jó sí yàrá wọ́n jáde wọ́n lọ sílẹ̀kùn fún ọkọ mi wọlé ó kó àwọn files kan fún wọn wọ́n yà àwọn files yẹn wò wọ́n ní okay you can go home now ní go home just go home má worry your work on the file wọ́n á ní okay ọkọ mi jáde padà wọn jù pẹ́ ní ìṣeré pé màá bímọ fún wọn àwọn àjọ oníbàálòpọ̀ nígbà yìí wọn lo rọ́bà dáàbò bò wọ́n bá mi ní ìbálòpọ̀ ní èrò ọkàn mi wípé wọ́n sọ wípé àtọ̀ àwọn olùdọ́mọ mo sì gbà àlè ní ìbálòpọ̀ nígbà tá a ṣe tán ìgbà tí mo fẹ́ máa lọ wọ́n sẹ́ni owó sàkáǹtì mi ó jẹ́ 300,000 wọ́n ní kí lọ́ọ́ lọ sí wò dáadáa lókè bó ṣe máa rìn pé ọmọ ẹ náà ṣe ni ọmọ ẹni ó máa mọ̀ ẹ́ níyà bọ̀jọ́dà ọkọ ẹ ò ní mọ̀ yìí pé ọmọ yẹn wà láyé tó láwọn fámìlì ọmọ ẹ ló máa gbórúkọ ìdílé òun máa lọ ó lóun ní kó dé kó lọ rẹ̀ sí òun lọlé ìgbà tó ń délé ọkọ ń sọ fún òun pé àtọ́ òun bọ́ láti ibi iṣẹ́ òun yá skul ẹ̀ wọ́n sọ pé òun wá skul lé ní rárá òun ní ọ̀hún ṣe sọ pé àwọn làwọn òun ṣẹ́ àwọn ọmọ mi ṣẹ́ skul kìnnìkan ó yùn ṣàmúrò tó ń pa ó skul pẹ̀lú lọ́kẹ́lẹ́kọ̀ọ́ torí pé bóun ṣe ń bọ̀ wọ́n sọ fún mi pé lẹ́yìn kan náà ṣàpèjọ pé ẹlò ọkọ yín màdé ìbà iṣẹ́ ìṣẹ́ ọkọ yín pé ẹ̀wà sí skul ni ló ń ṣe tó lóyún tó ń fẹ́ pa ó ní ó yẹ kó sọ pé àwọn náà ń ṣe ìkíkọ̀ ń ṣàparọ̀ bẹ́ẹ̀ ọkọ ń ṣàwọ̀ òun wípé ọ̀gá yẹn gan lọ gbé dọ́kúmẹ́ǹtì fún wọn nílé kìnnìkan nílé wọn wákọ̀ ní ìwà tọ̀gá yẹn máa ń gẹ́ta lọ nǹkan àti ṣe orí yẹn mo fẹ́ pé ọkọ mi kí n ṣàlàyé fún irú nǹkan tí ọ̀gá rẹ̀ ń bá mi sọ amẹ́rù ń bà mí mi ò fẹ́ sọ tí bá ní kí n sọ̀rọ̀ ṣé mo mọ ìyàtọ̀ ọkọ mi fẹ́ kọ sí èmi mo mọ̀ wọ́n èmi mo introduce sí wọn a ní tàbá tí máa bára lájọṣepọ̀ àní máa ṣe bẹ́ẹ̀ ṣé òun bẹ́ẹ̀ ń bá mẹ́rin ní fídíò mi lọ́wọ́ àbẹ̀nìtì àyà mi ṣà ń já nígbà tí wàhálà ipò tó òun ní bá sọ bó ṣe pé ìkan náà àwọn ọ̀dọ́ òun tó ń lọ sí school nìyẹn òun á ní wọ́n bá sọ̀rọ̀ pé lágbọ́já báwo ni wọ́n ní Ìbàdàn nìyẹn ní ọkọ̀ sí òun á explain fún bàbá yẹn ní kí ló tó ṣe nǹkan tí mo rí nìyẹn yẹn ní ó ga ọ tí wọ́n fẹ́ ṣe ni òun ní òun mọ òun sì fẹ́ ṣe òun èyí tó fẹ́ rojọ́ fún lẹ́kùn pé ẹ̀kún sọ̀rọ̀ fún ẹ òun mọ bó ṣe fẹ́ ṣe o pé step mother òun tó bá explain fún wọn understand dájú mi náà ò lè understand ó ṣe òwú bẹ́ẹ̀ kóun sọ fún ẹ bí wàá àwọn understand tó bá ní òun mọ bó tó fẹ́ ṣe o wò ó dáadáa kó tó ṣe o bí a kò má wulẹ̀ ṣe àbí kò ṣe o ó kè sọ fún Kàfáyà nù Kàfáyà tó pẹ́ nu Kàfáyà ò bò ibo ta ló fẹ́ sọ fún èmi náà mọ̀ kó tó yẹ kí n sọ fún ẹ bí a kò ṣe àbí kò má ṣe o bó ṣe pẹ́tọ́ pọ́kọ́ ló máa ní àtọ̀ tó pẹ́pẹ́ ló dàtọ̀ fi wọ́n lẹ̀ lóyún fún wọn lóyún fọ́kọ ẹ̀ tó bá dùn táìmù gbà yẹn ọ̀dẹ́ ọdún fún wọn náà máa bọ̀ ẹ máa ṣe ni lóyún fọ́kọ mi àtijọ́ ìdíwọ́ ìgbà tó ń ti lùzọ ọmọ tó ń oyún tó ń nígbà yẹn òun lóyún mi ní fọ́kọ òun náà ẹ máa múra sí náà ni wọn náà máa rògùn fún òun wọn máa rò oríṣiríṣi fún òun kóun lè bá tẹ́kì wọn máa ní sùúrù ni wọn máa gbàdúrà ok o ṣe ọ̀rẹ́ mi a lè sọ̀rọ̀ nígbà tó jùbí jọ́kẹ́ta bí Kàfáyà ṣe pé òun nìyẹn ó ga o òun ò kì í ṣèyàn gidi mọ́ àbí ó bá lágbájá sọ̀rọ̀ o ò fẹ́ bóun sọ̀rọ̀ àbí ìwà àti shift ìwà àti kí ló ṣe máa ń pò wọ́n aláàjì ti padà yẹra yín ó ga ìyàwó aláàjì stupid mo ti má rèé òun ìyàwó aláàjì
ṣé mo ń gbé kíkiri sọ fún ẹ gan ni o fẹ́ sọ fún mi àbí tí o bá sọ fún mi ò ní sọ fún mi kan tó bá ń fèsì and I'm your friend èmi jẹ́ kó mọ̀ o èmi jẹ́ kó mọ̀ o torí pé o ti wà lose jù náà.